àgbà òṣì ní ẹ ìwọ Kọ́lá Olótù àgbà òṣì àgbà ìyà ní ẹ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ OPC kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lè lo gbogbo ẹnájì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan tẹ́ ẹ fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan tẹ́ láti fi promote ẹnìkan ipe láti ẹ fi OPC sílẹ̀ ẹ fi bá Gani Adams sílẹ̀ ìwọ Kọ́lá Olótù àgbà ìyà àgbà rádaràda ìyá kẹsẹ̀t obìnrin rádaràda ni ẹ ìwọ wa ń sọ fún mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́kọ̀ọ́ lẹ́nu kò ní yẹ ìwọ bàbá Èkìtì wàá fa tẹ́tẹ́ dì irú eléyìí ò dáa nílẹ̀ Yorùbá sí Yorùbá inú ń bí yín sí ẹ̀dẹ́ ọmọnìkejì yín ìpè kó lọ bínú sí ìjọba kó nǹkan tíjọba òun kó lọ ṣe tó ẹ pé ẹ pé àwọn governors wa lórí ọ̀rọ̀ insecurity mọ́ ẹ pé àwọn àjọ presidency wa lórí ọ̀rọ̀ insecurity ìbá Gani Adams náà òun lẹ́ ṣáà máa pè ẹ máa bà lórúkọ jẹ́ ẹ máa bú gbogbo ẹni tẹ́ẹ̀dẹ̀ ń ṣe lé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ọ̀tá lẹ́ lo Yorùbá ní lórí ọ̀rọ̀ ètò àbólẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀ pé ìbá Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land àwọn ló kájú àwọn ló lè ṣe kámádé ìnàpẹ́nu mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ ní tìlẹ̀ tókó wípé ìjọba Nàìjíríà wọ́n allocate security vote sí ọ́fíìsì ìbá Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land or wọ́n allocate any military logistics nítorí ọjọ́ tí ìṣòro bá dé so wá ṣe ní láàánú kí tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ máa pe ìbá Gani Adams kí ni ìbá Gani Adams ṣe ìbá Gani Adams dẹ̀ ṣàgbára wọn lábẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe ní bóyá Ọlọ́run Olódùmarè ṣe rán wọn ṣùgbọ́n àwọn ìkàlẹ̀ Yorùbá kan àwọn ọ̀tá ìbá Gani Adams kan wọ́n sọ pé kí ìbá Gani Adams kí wọ́n ṣiṣẹ́ against the Nigerian state tí ó dẹ̀ lè wáyé ẹ béèrè lọ́wọ́ àwọn governors ilẹ̀ Yorùbá governors Ogun state Lagos state Kwara state Ọ̀ṣun state Ondo state Kogi state bóyá wọ́n ní security vote tí wọ́n jà sọ́tọ̀ fún office of the Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí náà èwo ló wá dé tó yẹ pé ẹ pé àwọn governors wa lórí ọ̀rọ̀ insecurity mọ́ ẹ pé àwọn àjọ presidency wa lórí ọ̀rọ̀ insecurity ìbá Gani Adams náà òun lẹ́ ṣáà máa pè ẹ máa bà lórúkọ jẹ́ ẹ máa bú gbogbo ẹni tẹ́ẹ̀dẹ̀ ń ṣe lé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ọ̀tá lẹ́ lo Yorùbá ní ọ̀tá Ààrẹ Ọ̀nà Kakanfò ní kò sí gbogbo nǹkan tẹ́ ń fi gbogbo kíní ẹ ṣe inú níbí ni lẹ fi ń ṣe ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé ní ìsìn wípé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú kò ń ṣe gbá kò ń ṣàwo ṣẹ̀bẹ́ ilẹ̀ tí bàbá wa bọ́ Abíọ́lá tẹ́tí bàbá pa kí bàbá lọ béèrè mandate tẹ́tí bàbá pa ẹ̀yin náà kan ní ọjọ́ tí wọ́n máa pa bàbá Abíọ́lá ẹ̀yin kan náà ẹ̀yin ọmọ Yorùbá kan tó máa padà fi ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ́yìn ni ẹ̀yin kan náà lè lọ gbowó gbogbo ẹ̀ lámọ́ ṣùgbọ́n ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ tẹ́ ẹ sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ò ní fọwọ́ rọrí gbogbo yóò ní fọwọ́ rọrí kú o ẹni jèrè láàárọ̀ ẹni jèrè lọ́sàn ẹni jèrè lálẹ́ o ẹ sọ kí bàbá Tinubu kí wọ́n jáde kí wọ́n sọ wípé òkè o ìgbà báyìí àsìkò báyìí làwọn allocate security vote fún Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá tí bàbá wa Tinubu bá lè jáde tí wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fi ìbá Gani Adams ṣe ẹ fi láti fi wọ́n ṣe irú eléyìí ò dáa nílẹ̀ Yorùbá sí Yorùbá inú ń bí yín sí ẹ̀dẹ́ ọmọnìkejì yín ìpè kó lọ bínú sí ìjọba kó nǹkan tí ìjọba òun kó lọ ṣe àti ọdún bíi 6 tí ìbá Gani Adams ń béèrè fún collaboration ìbá Gani Adams sọ pé àwọn máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá bẹ́ẹ̀ ni kọ́kọ́ bíi mẹ́tẹ̀ effort ọlọ́pàá àwọn àjọ lọ́balọ́ba wa àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn yẹn náà fi lè sọ̀rọ̀ kò ń ṣẹ̀bi wọn agbára tí olóṣèlú ti gbà lọ́wọ́ wọn ló pọ̀ sí ẹ̀ àwọn tó dẹ̀ gbé ẹ̀sìn wá fún wa àwọn tó gbé democracy wá fún wa àwọn ò fẹ́ ọwọ́ àbùkù mú ọba tiwọn o ẹ máa lọ wo Prince Charles of England agbára tí ọba yẹn ní ojú agbára tí àwọn olóṣèlú ilẹ̀ England ní lọ ẹ máa lọ wo ọba Saudi ó nágbára ju àwọn olóṣèlú ìlú ẹ̀ lọ but àwọn tó gbé democracy wá fún wa wọ́n brainwash wa pé ká máa lo democracy ẹ̀tàn eléyìí wá wà lọ́wọ́ bàbá Tinubu lásìkò yìí lásìkò tẹ̀ wá ń bẹ̀ yìí ẹ̀rọ àwọn àjọ lọ́balọ́ba wa ẹ̀rọ wọn lágbára àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀ tẹ́yìn bá lọ ọdún 8 tí yín tán o àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀ ẹ lo agbára tẹ́ ẹ ní nísìn ẹ ṣàtúnṣe lórí àjọ lọ́balọ́ba ẹ ṣàtúnṣe o gbogbo ẹ̀yin blogger òfò gbogbo ẹ̀yin blogger sọnù tí Sunday Igboho Fẹnugba Nation lò àti wọn tó ń ránṣẹ́ Sunday Igboho àtàwọn tó ń ránṣẹ́ àti gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń gbé káàkiri ìgbà Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú kí ni Gani Adams ṣe kó lọ sínú igbó kí ọ̀tá ẹ̀ lọ kó lọ kú sínú igbó nítorí nǹkan tó yẹ kó tó ṣe fúnlẹ̀ Yorùbá yẹn gbogbo yín ẹ̀ ní fọwọ́ rọrí kú àti Sunday Igboho tí ó tó rán wọn àtàwọn tó rán ìwọ Sunday Igboho àti gbogbo bloggers tẹ́ rán ẹ̀ ní fọwọ́ rọrí kú. mo wúyẹ mo dákẹ́ lórí ọ̀rọ̀ ìwọ ìyá kẹsẹ̀t obìnrin rádaràda ni ẹ ìwọ obìnrin túlétúlé yìí
ìwọ mo ti sọ pé kí n fi ẹ́ lẹ̀ kí n sọ pé ok kájà máa gbọ́ lórí ọ̀rọ̀ ẹ òun ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀ ìwọ wá ń sọ fún mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pé kẹ́kọ̀ọ́ lẹ́nu kò ní yẹ èmi ni wọ́n sọ fún mi pé bó ṣe ń pàṣẹ fọ́kọ ẹ nìyẹn tọkọ ẹ bá sì wà láyé ìwọ ló máa ṣekú pọkọ ẹ tọkọ ẹ bá ti kú dájúdájú ìwọ ló ṣekú pọkọ ẹ olóògùn kó aṣíire jẹjà ìwọ òpònú tó lè jẹtẹ ọmọ Kọ́lá Olóòtú àgbà òṣì ni ẹ ìwọ Kọ́lá Olóòtú àgbà ìyà ni ẹ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ OPC kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lè lo gbogbo ẹnájì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan tẹ́ ẹ fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan tẹ́ láti fi promote ẹnìkan ipe láti ẹ fi OPC sílẹ̀ ẹ fi bá Gani Adams sílẹ̀ ìwọ Kọ́lá Olóòtú àgbàyà àgbà rádaràda ẹsẹ̀ gbé jẹmọ́wọ́ àwọn onígbà fún yín àwọn akọ OPC lẹ́gbẹ̀ẹ́ ìbá Gani Adams kọjá ẹni tẹ́ ẹ lè máa fi ta fàlà lórí social media ìwọ bàbá Èkìtì wàá fa tẹ̀tẹ̀ dì sórí owó ìwọ tó mọ̀ tó pé ìwọ náà lè jẹ̀tẹ̀ ọmọ ó lè jẹ̀gbẹ́ ìgbẹ́ ọmọ nítorí owó yẹn àtọ̀ ẹ̀ tì máa bá lọ ṣùgbọ́n ṣe Sunday Igboho tó jẹ́ pé ìwọ tó kàn tó ń pè rẹ̀ ní tó ń pè rẹ̀ sí gba o tó kàn rárá o ò ń pè rẹ̀ sí gba nǹkan tó ìwọ tó ń sunkún bí egbére ipò mọ̀ bọ́rọ̀ Yorùbá Nation ṣe máa dé rìn ọ̀rọ̀ insecurity dé ó ṣe máa tán àwọn èèyàn pé wọn mọ̀ bí ọ̀rọ̀ insecurity ṣe máa rí ní tó ń sunkún egbére níwájú bàbá Olúbàdàn náà tó ti bọ́ sọ̀rọ̀ insecurity ó ṣe máa padà tàn yín nìyẹn ṣùgbọ́n tí ń ṣe pé ọ̀rọ̀ GoFundMe fún wọ́n fẹ́ ra drone fún wọn ṣe wọ́n mẹ́yẹ bọ̀ lápò ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ẹ má jẹ́ àsùn ẹ jẹ́ ká gbogbo bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe ń lọ ẹ jẹ́ àá máa fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì a mọ̀ pé gbogbo ẹ̀yin bloggers nǹkan tẹ́ ń jẹ tẹ́ fi ń jẹun nìyẹn nǹkan tó bá wù yín ẹ wí lásìkò yìí ó tó lẹ́nu ó ire o.